Àwọn kókó tó wà nínú àbádòfin ìgbìmọ̀ lọ́balọ́ba tí ilé aṣòfin Ọ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ mà ti ohùn padà lórí àbá tí wọ́n dá ṣáájú láti sọ Aláàfin di alága àwọn ọba ìpínlẹ̀ náà láéláé. Àbá tó ṣáájú náà ó fẹ́ kí Aláàfin Ọ̀yọ́ kó máa jẹ́ alága títí ayé lábẹ́ òfin, kí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kí wọ́n sì máa pín ipò igbákejì alága ọ̀hún. Ṣùgbọ́n lánàá tí ń ṣe 20 oṣù karùn-ún ọdún 2025, ilé ìgbìmọ̀ náà fẹnukò láti jẹ́ kí Aláàfin, Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kí wọ́n máa pín ipò alága náà bó ṣe wà tẹ́lẹ̀. Ìyẹn túmọ̀ sí pé kò sí fún Aláàfin nìkan mọ́ rárá o. Èyí mà wáyé lẹ́yìn tí igbákejì alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ Bámidélé Adéọlá tó mà jẹ́ ààbọ̀ ìfikùnlukùn wọn o. Tá ò bá gbàgbé, ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá ó ní àbá náà ó mà ló mà wọ ìpele kejì nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjókòó ọjọ́ Ṣẹ́gun Tuesday yìí òun ló sì jẹ́ ìkẹta àti àṣekágbá lórí rẹ̀ o. Ilé ìgbìmọ̀ náà ó mà tún buwọ́lu ìyànsípò àwọn alága 13 míì títí tó fi mọ́ ọ̀tún àti òsì Olúbàdàn. Lábẹ́ àtúnyẹ̀wò kejì, wọ́n gbé ipò igbákejì alága fún Elérúwà ti ìlú Èrúwà, Olúgbọ́n ti orílẹ̀ Igbọ́n àti Asẹ́yìn ìlú Ìsẹ́yìn pẹ̀lú àwọn mìíràn. Abẹnugan ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ Adébọ̀ Ògúndòyìn ó mà sọ wípé ìmúgbòòrò àwọn ipò yìí yóò jẹ́ kí àwọn olórí ilé kí wọ́n sojú agbègbè wọn káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní yóò jẹ́ kí iṣẹ́ ìdàgbàsókè kó yá kankan láàrin ìgbìmọ̀, yóò sì mú ìṣọ̀kan wà láàrin àwọn orí adé, yóò sì tún ró ìjọba lágbára láwùjọ ládéládé o. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ aṣòfin àti àwọn èèyàn Ìbàdàn, Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àwọn ìlú míì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló faramọ́ ìpinnu tuntun lórí àbá yìí. Àwọn aṣòfin méjì mà takò, wọ́n sì bínú jáde lásìkò tí ìpàdé náà tó ń lọ lọ́wọ́. Ọ̀nàrẹ́bù Gbénga Oyèkọ́lá tó ń sojú ẹkùn Àtìbà àti ọ̀nàrẹ́bù Rahman Ọlọ́runpọ̀tó tó ń sojú Ọ̀yọ́ East West ó mà ló mà bínú jáde nílé ìgbìmọ̀ lásìkò ìpàdé náà. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ráńpẹ́ tó mà ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn lórí ìpinnu ilé ìgbìmọ̀, ọ̀nàrẹ́bù Rahman ó mà sọ pé ó yẹ ká máa lò títọ́ nínú òfin yòówù tá a bá fẹ́ ṣe o. Gbogbo wa la mọ̀ pé ipò Aláàfin a sì mọ ohun tí ìtàn mọ̀ wí. Olórí ọba ni Aláàfin, kò sì yẹ ká máa ṣòfin nítorí ìrọ̀rùn òṣèlú. Òfin tó lè kojú ìgbà, tó lè dúró pẹ́, òun ló yẹ ká máa ṣe. Òfin tó bá ìtàn mu òun ló yẹ ká máa ṣe o. Ọ̀nàrẹ́bù Rahman ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ tí ilé ìgbìmọ̀ aṣòfin máa gbé lórí ọ̀rọ̀ yìí kò tẹ́ àwọn lọ́rùn o. Ó ní kò síbì kan tí wọ́n ti pèpàdé àpérò ṣáájú o láti jẹ́ kí aráàlú sọ èrò ọkàn wọn. Wọn kò pe ẹnikẹ́ni láti Ọ̀yọ́ láti wá sọ̀rọ̀ lórí àbá náà. Èyí kò dùn mọ́ mi nínú rárá. Ọ̀nàrẹ́bù Rahman ló sọ bẹ́ẹ̀. Yàtọ̀ sí àwọn aṣòfin yìí, awuyewuye ó mà tún wáyé láti àwọn ẹ̀ka míì náà tí ìpinnu ilé ìgbìmọ̀ aṣòfin kò mà dùn mọ́. Wọ́n ní Ọ̀yọ́ lágbà, kò sì yẹ kí Aláàfin rèé kó máa bá Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ du ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba rárá o. Ṣùgbọ́n àwọn kan sọ wípé bí Aláàfin bó bá fi di alága bẹ́ẹ̀ títí láéláé o, á jẹ́ pé àwọn ìlú bí Ìbàdàn, Ògbómọ̀ṣọ́, Òkè Ògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní lẹ́nu lọ́rọ̀ ní ìpínlẹ̀ wọn mọ́ nìyẹn títí ayé o. Wọ̀nyí ni díẹ̀ nínú àwọn ọba aláyé tí ó wà nínú ìgbìmọ̀ náà. Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, Elérúwà ti ìlú Èrúwà, Olúgbọ́n orílẹ̀ Igbọ́n, Ọ̀kẹ́rẹ́ ti Ṣakí, Asẹ́yìn ti ìlú Ìsẹ́yìn, Òǹpẹ̀tù, Àrẹsàdú, Ìbákìṣí, Oǹjò Òkèhò, Oníkòyí Ìkòyílé, Sábìgànná ti Ìgànná, Balógun Ìbàdàn, Ọ̀tún Olúbàdàn, Olù Igbóọrà, Báṣọ̀run Ọ̀yọ́, Ọ̀tún Balógun Ìbàdàn, Òsì Olúbàdàn, Alájàáwá ti Àjàáwá, Onídẹ̀rẹ̀ ti Ìdẹ̀rì, Asígangan ti ìlú Ìgangan, Onígbẹ́tì ti ìlú Ìgbẹ́tì, Alépatà, ọ̀nà Oníbodè, Onígbòho yóò máa pín ipò náà lọ́dún méjì láti sojú ìjọba ìbílẹ̀ Orílópé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àdúrà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o
láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá tẹ notification bell láti máa máa wo ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, àánú Ọlọ́run bá rèé kò ní fi èmi àti yín lẹ̀.